ìdògbò lágbára ọ̀rọ̀ ilẹ̀ ìlérí ní àjọ máa débẹ̀ ní agbára àti àmín ọlá àdébẹ̀ ní kọ́kọ́ wá ṣàwátì gbogbo mo fẹ́ gbá ọlọ́run abami fún gbogbo mo kọ̀ ọlọ́run abami wá kó fún ẹ. now ẹ gbọ́ ibi tá a tún lọ ọ̀dọ̀ bàbá wa Fatai ni kí ni question tí mo fẹ́ bi wá ẹ wo ìlú tá a wà yìí ìlú tá a wà yìí tí wọ́n fẹ́ràn tí wọ́n ṣe kí ni tí wọ́n fẹ́ràn òun abarapá òun ni kò sí abarapá kan tó wà ní ìlú yìí a máa gbádùn kódà àwọn ẹbí ẹ̀ atẹ́gùn àlàáfíà tí a máa fẹ́ sí wọn lára wọn fi wọn ṣeré ẹ lè rárọ ẹ lè ra fọ́jú ẹ lè ọwọ́ ló ń gbádùn jù mọ́tò tó da aṣọ tó da ilé tó da gbogbo tó da báyìí ló máa fún wọn kódà asaga fún làwọn ẹlòmíì lọ́wọ́ Indians àwọn Pakistans wọ́n ní wọ́n máa ń ṣe ọmọ léṣe nítorí kí wọ́n ṣe kíni kọ́ lè rí ọmọ abarapá mo gbọ́ rí bẹ́ẹ̀ tó yẹ pé àwa Yorùbá ò lè ṣe tó yẹ pé àwa ọmọ ọdúnláwọ̀ ò lè ṣe àwọn máa ń ṣe wọ́n ń ṣe kọ́lọ̀ kó ṣàánú ni wọ́n á dẹ̀ tọ́jú wọn tó láti bàbá wa Fatai bàbá Ògúnríbidó ṣé ẹ rò pé tí ẹ bá gba ilẹ̀ Yorùbá wa yìí bí a ṣe lọ ìtí Ọlọ́run ẹlẹ́dàá tó máa jẹ́ kó bọ́ sí tọ́lọ́run máa ṣe rọrùn fún wa tọ́lọ́run máa gba òkun máa gba agbára lọ́wọ́ alágbára tó fọwọ́ agbára gbani lójú tọ́lọ́run máa tì wọ́n yakata tó máa gbà lọ́wọ́ ẹ̀fọ́ Ọlọ́run ló máa gbà fún wọn báyìí tá a máa rí gbà lágbára ti Ọlọ́run ṣé ẹ rò pé tí a bá dé ilẹ̀ wa ṣé ẹ rò pé àlàáfíà wà fún abarapá ṣé ẹ lérò yìí pé a máa lọ ṣètọ́jú wọn ṣé ẹ lérò yìí pé ètò máa wà fún wọn lórí ẹ̀ ẹ bá mi gbóhùn sókè lórí ìyẹn. ẹ ṣé gan ni màmá mi mo fẹ́ ká mọ̀ kínní kan ṣe rí ìlú tá a wà yìí nígbà tí ilẹ̀ Yorùbá tó dìde ẹ̀yìn ilẹ̀ Yorùbá ní ìlú ìwà a rí àwọn old letters tó jẹ́ pé wọ́n rìn sí meeting ní Nàìjíríà ní alẹ́ 90s tí wọ́n ṣe ètò pé báwo làwọn ṣe máa ran Britain lọ́wọ́ ní Western region láyé ìgbà yẹn àwọn tó ti jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìwé tó ti kàwé rí bí wọ́n ti padà sílé wọ́n tún kóra ọjọ́ pọ́n fẹ́ ran ìlú yìí lọ́wọ́ economically pé báwo làwọn tó yẹ pé wọ́n máa ń pàdé ní halls láti wọ́n ṣe meeting lórí Britain wọ́n ṣe máa ran Britain lọ́wọ́ ṣe rí gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe alẹ́ àrùn àwọn òyìnbó yìí ti wọ́n níwọ̀ wípé tán bá ní kán fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ó máa gbé ògo adúláwọ̀ ga lóríṣiríṣi ọ̀nà nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé in order to make Nigeria ineffective in every aspect of life wọ́n wá create divide and conquer divide and rule àwọn tí wọ́n kó mọ́ra yìí tó fi ń rúlu wa yìí wọn kì í ṣe àwọn ọmọlúàbí tí wọ́n fẹ́ rere fún àwọn èèyàn nígbà tí wọ́n bá lọ sí family tó jẹ́ 6 children mẹ́rin nínú wọn ló jẹ́ pé ọmọ ológo tó dẹ̀ ṣe dáadáa méjì wá jámugbó àwọn tó jámugbó tó hàn rò wọ́n lè jẹ́ kankan yẹn náà ni àwọn náà kọ́dà àwọn náà fà àwọn dágbé agbára lé lọ́wọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí oppress àwọn mẹ́rin tó ní ògo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí nìyẹn wọ́n wá sọ Yorùbá di a consuming nation ẹ jẹ́ kí n sọ bèrè lọ́wọ́ yín ṣé ẹ rò yí pé bí Nàìjíríà 60 years of independence kò sí ná kò sómi kò sí nǹkan kan kò kí n ṣojú lásán because we are under serious conspiracy àwọn òyìnbó yìí ti sọ pé wọn ò fẹ́ kí dúdú kó gbérí títí àti ráwọn clips tó ti ń ṣe meeting ní kọ̀kọ̀ tó sọ wípé wọn ò ní fún any nation ní ilẹ̀ Áfíríkà láti dìde wọ́n dẹ̀ mọ̀ yí pé ìlú tí wọ́n lè gbé ìlú tó lè jẹ́ kí ilẹ̀ Áfíríkà kó dìde òun ni ìlú Yorùbá torí pé àwa la ń lead in everything in Africa gẹ́gẹ́ bá àlàyé tẹ́ ṣe rí everything that is about disabled life gbogbo alámọ̀ bó ṣe ń tọ́jú wọn ní ìlú yìí gbogbo alárí bó ṣe ń fún wọn ní àwọn ló ń lo the best car jù àwọn náà ń fún ní owó jù nítorí pé wọ́n mọ̀ pé ó lè jẹ́ disabled bẹ̀tọ̀ ọpọlọ tó ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé Ọlọ́run dá fún tó máa wúlò fún ìlú so
ẹ jẹ́ ká wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó yẹ kó gbògo ìlú Nàìjíríà ga ilẹ̀ Yorùbá náà wà. Bọ̀ kí ló ṣẹlẹ̀? Wọ́n frustrate wọn nítorí pé wọ́n mọ̀ pé tí ògo wọn máa dìde ní Nàìjíríà, ilẹ̀ Yorùbá ni ògo náà ti máa dìde. So ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí tó sọ wá di aṣálẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tipẹ́tipẹ́ tán fẹ́ ká gbérí nílùú Nàìjíríà, tó mọ̀ pé tó máa fún Yorùbá láyè láti tún Nàìjíríà ṣe, Nàìjíríà ìbá ti di ìlú ńlá. Òun náà ṣe gbé agbára lé àwọn tí wọn mọ̀ kan lọ́wọ́ ká lè máa lò wọ́n láti máa kó ẹkọ́nọ́mì wa láti máa kó lọ. Ṣé wàá rí ìdí èyí? Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá à ń gbé ní ìlú ẹfún ìṣẹ́jú kan péré ẹnìkan kanlẹ̀kùn. Ṣé rí kí Ọlọ́run kó ṣàánú wa ni, kó jẹ́ kó gbé wa délẹ̀ ìlérí. Tí a bá gba ilẹ̀ Yorùbá tán, tí Ọlọ́run bá fún wa ní tó kọ́lọ́run Ẹlẹ́dàá kó dá ògo wa padà sí orílẹ̀-èdè wa bíi ti àtẹ̀yìnwá, nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà láyé, kọ́lọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn, kó mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn. Ògo adúláwọ̀ ni wá, ògo adúláwọ̀ ni wá. Ẹ máa tẹ̀síwájú sà. Ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ wọ́n fi dá wa lóró ni, nítorí pé wọ́n rí pé ilẹ̀ Yorùbá ń kọ́ ilẹ̀ tó fún wàrà àtòyìn ni. Wọ́n dẹ̀ ti wò pé tó bá ní kán fi ilẹ̀ Yorùbá sílẹ̀ pẹ̀lú àwọn nǹkan ọ̀rọ̀ yìí, wọ́n ti mọ̀ pé a máa gbégbá orókè ní gbogbo ọ̀nà. So ẹ̀yin ní ẹ jẹ́ ká ti bí sánákìyèsí ògùn. Owó tó wà ní ilẹ̀ Yorùbá lónìí táwọn èèyàn wa tó fi ń ṣayé pé wọ́n ń jẹ wọ́n ń mu, àwọn owó táwa lóyìnbó tá a fi ránṣẹ́ sí wọn ni. Kò sí any resources nílẹ̀ Yorùbá, wọ́n ti sọ Yorùbá di aṣálẹ̀ pátápátá. Owó táwọn gómìnà ń gbà lóṣooṣù, òun náà fi maintain ministry àti ọ́fíìsì wọn. Kò sí enabling environment fún àwọn èèyàn láti sọ pé fẹ́ dá business sílẹ̀, torí pé ìlú tí ò sí ná deliberately náà frustrate wa. Ẹ wá wo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire agbáradì, ẹ wo ìyà tó ń jẹ wá nílùú òyìnbó. À ń fọlẹ̀, à ń tọ́jú arúgbó wọn, à ń fọ̀gbẹ́, àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ mí sí, wọ́n rí iṣẹ́ tó dáa ṣe ní nọ́ọ̀sìn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ń kọ́ nígbà tá a gba owó yìí, gbogbo ẹ̀ pátápátá bíi ló ń bá lọ. Nínú àìní láti ṣọ́ọ̀bù tá a tún fi díẹ̀díẹ̀ ránṣẹ́ sílé tó tá a fi ń bọ́ àwọn èèyàn wa. Inú ìlà ronú pé jẹ́ kí n kówó díẹ̀ jọ kí n fi ra àbúrò mi lọ́wọ́ kó dá bísẹ̀ sílẹ̀. Láti ṣẹ̀dálẹ̀ wá ló wá ti fi omi àánú dá wa. Omi àánú tó lọ́wọ́ fún wa dá wa yìí, òun ló jẹ́ pé àwa náà ní social services sí àwọn èèyàn wa. Kò sínú culture wa pé ká ní arúgbó ká gbé lọ sí home tó lọ máa tọ́jú ẹ̀. A fẹ́ kí màmá àti ìyá tó wá kó dákẹ́ sọ́wọ́ wa báyìí ni ká máa fi proud pé yes. Ìfún àwọn family máa dápẹ́ ọwọ́ mi ni màmá dákẹ́ sí. Ọwọ́ mi ni bàbá dákẹ́ sí, torí pé nínú ẹ̀jẹ̀ wa ni àánú wà. Inú omi ara wa ni àánú wà, àánú ni wọ́n fi dá wa. Ìyẹn ló fi jẹ́ pé lónìí gbogbo àwọn ẹ̀mí tó wà nílẹ̀ Yorùbá pátápátá àwa táwa lóyìnbó àwa la gbá àwọn ẹ̀mí yẹn dúró tán fi ń mí, tán fi ń jẹ, tán fi ń mu. Ẹ wá wò ó kó wá jẹ́ pé àwa la wà ní control of our destiny. Tá à ń control economy ọ̀dọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ wo àánú táwọn náà, ẹ wo bá ṣe máa ń ṣe àánú fún àwọn oníbàárà nílùú Nàìjíríà tó wọ́n tó máa tò sórí títì. Àwọn náà la máa fún wọn ní owó tó àwọn kò tẹ̀já àwọn bàbá wọn, àwọn elite wọn ló kó wa lẹ́rú. Ṣùgbọ́n kí là ń ṣe? Àwọn la máa jáde síta tá a máa fún wọn ní owó, tá a máa fún àwọn oníbàárà lówó. So ara omi àánú tó náà ń fi dá wa yìí, òun náà ló ń fi ìyà jẹ wá lónìí. Omi àánú ló fi dá wa, òun ló fi oríṣiríṣi ìyà jẹ wá. Tó fi jẹ́ pé gbogbo ayé sọ̀rọ̀ lọ́jọ́ òní, inú aṣálẹ̀ la wà pátápátá nílẹ̀ Yorùbá. Kò sí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire tí Ọlọ́run fi omi àánú dá. Nítorí ìdí èyí tí Ọlọ́run bá ní ìlú wa pé àwa la fẹ́ control destiny ara wa nílẹ̀ Yorùbá, kò sí any low people tí a ní gbé sókè. Gbogbo àwọn abarapátá ń sọ̀rọ̀ èyí la máa gbìyànjú pé a fún ní ìgbé ayé rere tó dára
ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ń wọ́n lẹ̀ tó yẹ pé wọ́n lè rìn simple less than 50,000 wheelchair àwọn lè rí mi rò pé táwọn èèyàn bá mọ oore ọ̀fẹ́ tá a ní gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n á máa sáré sí pé wọ́n fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kọ́ tẹ̀ dìde as a country ni ṣùgbọ́n àwọn ọ̀dàlẹ̀ tó sọra wọn di bàbá àṣàlẹ̀ tó sọra wọn di ọba lórí wa yìí kí ni káàdì ṣọ̀rọ̀ wọn sí nítorí pé wọ́n ń gba rìbá lọ́wọ́ àwọn tó kó wa lẹ́rú rìbá tó dẹ̀ ń gbà yìí ilẹ̀ àwọn náà fi ń kó rìbá yìí gbogbo owó ilẹ̀ Nàìjíríà ọ̀dọ̀ wa náà ló wà so báwo la ṣe máa rí tá a máa rí nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjìrì tí a ní ṣàánú fún ẹni tó yẹ ká ṣàánú fún omi àárín náà fi dá wa ọ̀rọ̀ àwọn disabled láti sọ pé fẹ́ tún wọn ṣe lọ́wọ́ ilẹ̀ Yorùbá kékeré báyìí ni nǹkan kékeré ni nítorí pé omi àárín tó fi dá wa yẹ òun lábí tó jẹ́ àwọn tó wà Nàìjíríà dòní gbogbo àwọn ẹbí wa pátápátá àwa tá a mú ilé ayé wọn dúró ní àwọn tó wà níjọba ti sọ ilẹ̀ wa di ilẹ̀ aṣálẹ̀ pátápátá díẹ̀díẹ̀ tó ń fún àwọn gọ́fúnà yẹn a country kò síná kò sómi kò sí títì kí la fẹ́ wà proud pé a jẹ́ Nàìjíríà ń fún nítorí pé deliberately ni wọ́n mọ̀ọ́mọ̀ fi àwọn kan jẹ wá níyà torí pé wọ́n fẹ́ ká gbérí padà lórí lè jẹ́ kí Nàìjíríà gbérí ilẹ̀ Yorùbá ni wọ́n wá fún so ìdí èyí gbogbo ọ̀nà tá a lè gbà láti ní ìgbéga nílẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ ìfá pátá ló wà lọ́dọ̀ wa àánú wà human resources wà natural resources wà kò sí nǹkan tí wọ́n fi ń jẹ́ orílẹ̀-èdè tí a ní wọ́n wá mú gbogbo ilé wọ́n wá mú gbogbo ẹ̀ wọ́n sọ abracadabra fún wa wọ́n wá sọ ilẹ̀ wa di aṣálẹ̀ wọ́n wá sọ ọmọ ẹlẹ́ran wa di ẹni tó jẹ egun ìwọ́n tó jẹ́ ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire tí òjíjì òdodo tó wá jẹ́ pé ó ti ń jẹ màálù wọ́n ti ra ẹ́ níyì láti wá mọ̀ wípé ọmọ ológun tó sọ di ọmọ ẹlẹ́gàn ni ẹ́ ọmọ ọba tó ń ṣẹrú ni ẹ́ tó bá mọ̀ tí ìjì òdodo lè ní kó mọ̀ wípé the only way out is Yorùbá nation ọjọ́ tá a bá gbàgbé gbogbo abọ́kùrò ní oko ẹ̀rú kò wá ṣe ilẹ̀ Yorùbá nìkan gbogbo dúdú gbogbo àgbáyé pátápátá tá a bá lọ wádìí ẹ̀ wò more than 70% of the black in the entire diaspora they are Yorùbás torí pé ilẹ̀ wa ni wọ́n ti káwọn ẹrú lọ jù nígbà tó ń ṣẹ́rù àwọn ló pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ti sọ lẹ́nu wọ́n ti sọ gbogbo nǹkan nù ṣùgbọ́n pé tá a bá lọ check DNA wọn lónìí more than 70% of the entire black world ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire ni wọ́n ti sọ lẹ́nu ṣùgbọ́n DNA wọn Yorùbá ló wà ń bẹ̀. tẹ́bá rẹ̀ náà exam gbogbo àgbáyé tó jẹ́ dúdú ẹ lọ́wọ́ DNA ẹ̀ nítorí pé bó ṣe dá wa nìyẹn ìdá ọlá ìdá iyì ìdá ẹ̀yẹ ẹ̀mí ọgbọ́n ìmọ̀ òye ọ̀dọ̀ wa ló pín sí. ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé gan sà ẹ ṣé mo dúpẹ́ sà ọpọlọ yóò kú ní dọ́bà. àṣẹ ìdùnnú rẹ̀. Ọlọ́run á túbọ̀ máa fún yín ní gbogbo omi ẹ̀kọ́ ìtẹ́ máa fi máa bọ́ wa á túbọ̀ máa pọ̀ sí ni kò ní tán bẹ̀ lágbára tó lọ. so ẹ ṣé ẹ rí question tí mo fẹ́ bèèrè lọ́wọ́ màmá wa Erelú Àbíkẹ́ Àdè sísà mi tó gbá sí àbá mi ti sí nọ́ọ̀sì. ẹ̀rọ tí ọmọ ìtẹ́ ní ológo. tó gbọ́ ní ọ̀nà máa ní tó gbá sí wọ́n lè bí ibà ìgbọ́n bí ló máa ti rí tó gbá fẹ́ gidi gan náà ló dé. ẹ rí ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn as obìnrin ilẹ̀ adúláwọ̀ mo fi ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá wa